láti bí ọdún 5 láti ń pè yín tẹ wá ṣẹ̀ ń sọ fún wa sì pé ogun ti ká wa mọ́ ẹ̀yin gan pẹ̀lú ẹni tó ń ṣàlàyé fún wa pé ogun ti dé Kìṣí ogun ti dé gbá ogun ti dá o nígbà tó ogun ti wá ká wa mọ́ báyìí ṣé ká wá lẹ́wọ́ lẹ́rán ká máa wò ni àwọn ọmọ yín tó ń jáde fún májàsọ́lá yìí tó ń wá sọ àràbù di omi àti gààrí tí wọ́n ń gbé mu lójoojúmọ́ yìí ṣé ẹ̀yin lẹ rán wọn torí ẹ máa wí nìṣẹ́ lọ wí fálálẹ̀ pé wọ́n rán wa ń ṣẹ́ ni alálẹ̀ náà rínú wa pé ìjà ìran wa làwa ń jà fún kò sẹ́ni tó rán wa ń ṣẹ́ kò dẹ̀ sẹ́ni tó sanwó iṣẹ́ fún wa kò dẹ̀ sẹ́ni tó gbéṣẹ́ fún wa gbogbo èèyàn kan ló dẹ̀ máa dúró pé kóun gba owó kóun tó ṣiṣẹ́ bẹ́yìn ṣe ń rò lọ́kàn yín pé gbogbo èèyàn tó fẹ́ ṣiṣẹ́ gbọ́dọ̀ lówó nú àwa ò níṣẹ́ tó ń lówó nú àṣìṣẹ́ owó iṣẹ́ ìran wa là ń ṣe ṣó ti yé yín kẹ́ ẹ bá máa padà lọ́dọ̀ alálẹ̀ lọ́dún tó ń bọ̀ kẹ́ ẹ lè sọ fún wọn pé ìtẹ́ wá wí lọ́dún tó lọ ìsọkúsọ lẹ́sọ. kẹ́ẹ̀dẹ̀ kìlọ̀ fáwọn ọmọ yín kán ṣe dáadáa tán ṣe yẹn kán ṣe mọ̀ níwọ̀n ogun ti dé gbogbo ìtẹ́ lọ ṣe pé ẹ lọ bá alálẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ lọ bọ alálẹ̀ ẹ lọ fẹjọ́ àwọn ajínigbé sùn alálẹ̀ ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni ẹ̀yin náà gbọ́dọ̀ bọ̀ sójú iṣẹ́ báyìí kẹ́ ẹ fi sójú ṣe kì í ṣe dandan kẹ́ ẹ dúró dèjọba kọ́ ní kẹ́ ẹ wá wọgbó ńlá kan lọ àwọn ẹsẹ̀ kùkù wà ń bẹ̀ ẹ̀yin náà ti ẹ̀dùn kùkù làjà mọ́ wọn díẹ̀ kán ti ẹ̀ gbọ́ pé OPC ti wọnú àwọn igbó kéékèèké kan OPC lé wọn sẹ́yìn kì í ṣe dírámà yìí táwọn tẹ máa sọ fáwọn kan tó máa sọ lórí social media láti fi water down iṣẹ́ táwọn mi ìbá ń ṣe ìyẹn kọ́ là ń sọ iṣẹ́ gangan la ní kẹ́ ẹ ṣe a mọ̀ pé ìtẹ́ ẹ lọ ṣe iná ara ẹ̀ náà ni a ti mọ̀ yín pẹ̀lú eléyìí ẹ ti gbajúgbajà pẹ̀lú eléyìí tẹ́ ẹ lọ ṣe yìí gbajúmọ̀ níyín nídìí eléyìí ẹ first class níyín nídìí eléyìí tẹ́ ẹ lọ ṣe yìí káàbọ̀ olókun káàbọ̀ Ṣàngó káàbọ̀ èṣù ká fáwọn onílẹ̀ ló ń jẹ ká máa tẹ̀lé wọn kiri gbogbo ojú omi ojú odò gbogbo ẹ̀ láti mọ̀ yín mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń lọ nìyẹn àlẹ́ ìta ń gbéṣẹ́ tán gbélé yín lọ́wọ́ gangan tán torí ẹ̀ gbéṣẹ́ lé yín lọ́wọ́ pé tógun bá ti dé o tàbí tẹ́ bá gbọ́ kùkù làjà pé àwọn kan ń dúnkokò mọ́ wá níbì kan o ó yá ẹ̀bọ́ bẹ́ẹ̀ kẹ́ lọ kojú ẹ̀ responsibility yẹn gangan lẹ̀ ń sá fún báyìí ìyẹn làwa ń sọ gbogbo ẹ̀yin ará social media bàbá Gani má lọ fẹjọ́ wa sùn alálẹ̀ ni ṣé ẹ rántí fẹjọ́ àwọn ọmọ yín tí wọ́n ń jáde tí wọ́n ń bú ẹni ẹlẹ́ni náà tó ń bú Májàsọ́lá ṣé ẹ rántí fẹjọ́ wọn sùn tẹ́ ẹ ránṣẹ́ torí ẹ̀ náà rán wa ni àbẹ́yìn náà kọ̀ lẹ́ rán àwọn ọmọ tiyín ni adẹ̀yìn sọ fún yín kì í ṣe gbogbo èèyàn ni a lè lajú wa sílẹ̀ kẹ́kọ̀ọ́ máa káwọn ọmọ yín kàn máa ṣe yánmọ́yánmọ́ kọ́ máa sọ̀rọ̀ sí Májàsọ́lá anyhow àwọn náà tírígà ìbínú nínú wa àwa kọ́ la bẹ̀rẹ̀ ẹ rántí ṣàlàyé yẹ kẹ́ ẹ ṣàlàyé fáwọn alálẹ̀ pé àwọn ọmọ yín ni wọ́n bẹ̀rẹ̀ yánmọ́yánmọ́ yìí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ìbú Májà láìṣẹ̀ láìrò ìyẹn gangan lẹ wá bá lọ di òrìṣà báyìí ẹ lọ fẹjọ́ sùn alálẹ̀ pé àwọn tán sọ̀rọ̀ lórí social media wọ́n rán wọn ni ta ló rán wa sẹ́yìn lẹ rán àwọn ọmọ yín tán jáde yẹn gbogbo àwọn tán sọ̀rọ̀ dáadáa lórí social media yẹn ẹ̀yin lẹ rán wọn tó bá ti jẹ́yìn lẹ rán wọn ó ti dà àmọ́ wọn kò rán àwa iṣẹ́ ìran tiwa làwa ń ṣe gbogbo ayé ló dẹ̀ ti mọ̀ wá pẹ̀lú ẹ̀ pé iṣẹ́ ìlú wa làwa ń ṣe bó bá ṣe yẹ kí nǹkan rí làwa ń dá sí ẹ jẹ́ ká gbọ́ fídíò náà ó yá. kí a lé àwọn pípé dànù mo ti kọ lẹ́tà tó ẹ̀mẹ́ta wọn ọ̀dá mi lóhùn gbogbo ọ̀nà láti ṣe ọ̀dá mi lóhùn àwọn tó fẹ́ jagun tó fẹ́ ṣiṣẹ́ wà ńlẹ̀ ìwọ aláṣẹ ọ̀dá wa lóhùn gbogbo ìdẹ́ ń gbọ́ lórí social media yẹn àwọn aláṣẹ ló ń kó bá wa o àti pé àwọn náà lọ ti rán wọn o wọ́n máa sọ o wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá ilẹ̀ àgbègbè. Bí a tó wá ṣe ọdún ìgbòkúgbẹ́ tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá ilẹ̀ àgbègbè. Láìpẹ́ láì jìnnà gbogbo ọ̀lẹ́tẹ̀lẹ̀ Yorùbá a máa jàkárà wọn o. Mo tọ́ ti àṣẹ kàṣẹ mo dẹ̀ pé.